Hey, orí mi ẹlẹ́dàá mi má jẹ́ ń gọ̀ o, má sì jẹ́ hùwà tí yóò gbé mi láti mọ́lé ọlọ́pàá. Ẹ bá ń ṣàmì kẹ́ gbẹ́jọ́ àdúrà. Àwọn olóyìnbó sọ̀rọ̀ wọ́n ní opportunity come but once. Àwọn olóyìnbó yìí náà ni wọ́n ti wá sọ̀rọ̀ wọ́n ní not every opportunity is an opportunity. Ṣé ẹ rí i pé ọ̀rọ̀ méjèèjì ó fẹ́ takora wọn? Wọ́n ní nígbà míì àǹfààní a máa jẹ́ ẹ̀kan ṣo péré. Béèyàn bá wá tètè gbá ẹ̀kan ṣo mú ó ṣeé ṣe kó má padà rí nǹkan náà mọ́. Àwọn náà tí wọ́n ti wá ní kì í ṣe gbogbo àǹfààní tẹ́ rí òun làǹfààní o. Ọlọ́run má jà á rògùn tí yóò gbé wa dátìmọ́lé ọlọ́pàá. Olúwa má sì jà á gọ̀ o. Nípa arábìnrin kan tí ìròyìn rẹ̀ tó ń káàkiri ayélujára lásìkò yìí mo fẹ́ sọ díẹ̀ lé lórí ẹ̀fẹ́ yìí tẹ́ ẹ bá jó ní làákàyè èèyàn. Arábìnrin yìí orúkọ rẹ̀ á máa jẹ́ Aisha Isa Yelwa. Arábìnrin yìí ń gbé ní ìpínlẹ̀ Niger ní apá àbìkan tó ń pè ní Lápàyè ní ìpínlẹ̀ Niger. Arábìnrin yìí ńlá ṣàdédé gbọ́ pé ó rí àláàtì owó ńlá gbẹ̀mù kan. Gbẹ̀mù àrẹ̀mù owó ńlá, owó tí máa ń dẹ́rù bòṣì, owó tó ṣe pé béèyàn bá nírú owó báwọn lọ́wọ́ bí ò bá jẹ́ pé ogun kan bá ń dani náà láàmú kò ṣe kólúwa rẹ̀ ò tún tòṣì mọ́. Owó náà jẹ́ 330 million naira ló ṣàdédé rí ní àláàtì First Bank rẹ̀. Ẹ gbọ́ ó rí ní ọjọ́ 29 ìyún oṣù December tó kọjá yìí, ọjọ́ Monday ọjọ́ náà bọ́ sí ní nǹkan bá wá aago 4 lọ lù ló ṣàdédé rí àláàtì owó ńlá òun nínú àkáǹtì rẹ̀. Ó sì gbéra ó gba iléeṣẹ́ ọlọ́pàá lọ, ó lọ́ọ́ fi tó wọn létí pé òun máa rí nǹkan báyìí nínú àkáǹtì òun sì kọ́ lóun ní òun sì mọ bówó náà ṣe jẹ́. Ó gba iléeṣẹ́ ọlọ́pàá lọ lọ ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a gbọ́ wọ́n ní àwọn kan sọ pé wọ́n mú un lọ sí ilé ìfowópamọ́ òun padà, wọ́n lọ rèé kọ̀ǹfàmù bówó náà ti jẹ́. Àmọ́ ká ṣàtọ wípé arábìnrin náà ó gba iléeṣẹ́ ọlọ́pàá lọ, ó lọ fi tó wọn létí bẹ́ẹ̀ pé báyìí o ń lòun rí o. Nígbà tó wá yá oríṣiríṣi ọ̀rọ̀ ló wá ń jáde táwọn èèyàn ń sọ. Báwọn kan ṣe ń bú obìnrin yìí wípé ó mà gọ̀ o, kò lè ṣoríire mọ́, ó ṣe máa yí owó ńlá báwọn tó máa gbé gba iléeṣẹ́ ọlọ́pàá lọ, ó ṣe máa ṣe gbá ṣe máa ṣàwo. Báwọn kan ṣe ń bú làwọn kan yìí pé òkú ọmọ ṣe, ọ̀rọ̀ èèyàn dáadáa ni, obìnrin gidi ni, kìnní kan jákan àwo kan. Àwọn kan ń tẹ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá ṣe nǹkan bàbá ṣe rí àwọn tí wọ́n máa bú ni ńlá máa rí àwọn tí wọ́n máa yin ni. Bí Elédùmarè bá mi bó ṣe dálé ayé nù. Ẹ wá gbọ́ ìrírí tèmi wá rèé o, torí pé máa bẹ̀yìn náà ní béèrè ní pé kí ni ìrírí tiyín nípa nǹkan tárábìnrin yìí ṣe yìí. Ṣé ẹ mọ̀ pé nígbà míì Elédùmarè ọba mi a máa fi àwọn kankan a máa fi múni kúrò nínú ìṣẹ́ láti fi ṣèyàn dolówó. A máa gbàdúrà èèyàn a sì máa ní kí nǹkan kan kó ṣe okùnfà gbígbàdúrà náà. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé Elédùmarè ọba mi ọba tí máa ń fi nǹkan oríṣiríṣi dányàn wò, a máa fi àwọn kankan dẹ́ẹ̀dá wò bóyá bí n bá fi kíní yìí dán wò bóyá yóò kó sínú akóló mi kí n bá lè jẹ́yà. Kábíyèsí rẹ̀ Èdùmàrè ọba tíṣẹ́ rẹ̀ ò ṣe rí láéláé. Ẹ wá gbọ́ arábìnrin yìí ká gbà pé ó rí owó lóòótọ́, ó sì gba iléeṣẹ́ ọlọ́pàá lọ lówó tí kì í ṣe tiẹ̀. Ṣé ẹ mọ̀ pé ká ní obìnrin yìí ó bá ṣe bẹ́ẹ̀ kó tẹ owó yìí rì, jẹ́jẹ́ mọ̀ wípé ó lè fa àkóbá tí ò ní bọ́m̀bẹ̀tà yá fi tán fún un. Kó wá mú òun kó tẹ̀rì kó ní òun lòun kó ní owó ti dé,
ọlá ti dé. ǹjẹ́ ẹ mọ̀ wúlò NIN tí gbogbo wa ń ṣe káàkiri? ṣé ẹ mọ̀ wúlò rẹ̀ ṣá? ǹjẹ́ ẹ mọ̀ wúlò BVN tí a máa ń gbà nílé ìfowópamọ́? ṣé ẹ mọ̀ wúlò rẹ̀ ṣá? ǹjẹ́ ẹ mọ̀ wúlò voters card tá à ń ṣe ṣá? ǹjẹ́ ẹ bá mọ̀ wúlò SIM card wa? ẹni bá mọ̀ wúlò àwọn nǹkan yìí yé mọ̀ wípé kò sí nǹkan kan láyé yìí lábẹ́ ní Nàìjíríà táwa yìí, kò sí nǹkan kan téèyàn lè ṣe tó lè jẹ́ kọ̀kọ̀ níbàjẹ́ tí wọn ò ní mú. kó wá mú owó òun kó wò kóun ti rí fà, kó wá tẹ̀ẹ́rì, kó sákò Nàìjíríà, kó gbà lóyìnbó lọ kó lè máa rè gbé bẹ̀, kó nítorí owó ńlá tóun ti rí nínú àkáǹtì òun. alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n máa mú òun mú, kò sí bí ó ti rìn láyé tí wọn ò ní mú. tó bá ṣẹ̀wọ̀n, ó dójú ti mọ̀lẹ́bí rẹ̀, ó dójú ti ọkọ rẹ̀, ó dójú ti ọmọ rẹ̀, ó dójú ti orílẹ̀-èdè rẹ̀, ó tún wá dójú ti ẹ̀sìn tó ń ṣe fún ara rẹ̀. nítorí kíni? nítorí owó tó máa padà wà tán. gbogbo àwọn tí wọ́n ń bú arábìnrin yìí, tó bá tẹ́kọ̀ bá láròjinlẹ̀ ni wọ́n mọ̀ pé kì í ṣe rí owó òun lèèyàn ń tẹ̀rì mọ́lẹ̀. kódà kó má tó bẹ́ẹ̀, tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ìfowópamọ́, ó gbẹgẹ́ o, ó gbọgbọ́n sì gba làákàyè. bóbìnrin ó ṣe ṣeun lọ́dọ̀ tèmi o, ó tẹ́ mi lọ́rùn. bó ṣe wá gba iléeṣẹ́ ọlọ́pàá lọ, bó ṣe wá wọ̀n ọlọ́pàá kí wọ́n ṣe ṣe é pẹ̀lú ilé ìfowópamọ́, òun ti wẹ̀, ó ti yán kàǹkàn. kódà ǹjẹ́ tí wàá mọ̀ wípé bó ti ṣeun, ó ṣeé ṣe kó padà wàá rí owó tó jù bẹ́ẹ̀ lọ. kódà ó ṣeé ṣe nígbà tí wọ́n bá padà rẹ̀ ẹni tó lówó òun náà lè wò wípé ó dáa, gẹ́gẹ́ bá arábìnrin ṣe ṣe yìí, jẹ́ kí n dá owó ìtí méjì kí n sì fún ìlàjì lè bá tán. ṣe bí nítorí owó náà ni lè bá padà wá sóríire. ẹ̀rí bí wọn ò sì fún bẹ́ẹ̀, òun ti ṣe ohun tó lódùmarè ọba mìíràn, ó ti kúrò ń bẹ̀ nù. lọ́dọ̀ tèmi o, òtí arábìnrin ń ṣe ohun tó dáa jù lárábìnrin ń ṣe. àmọ́ ẹ wá jẹ́ ń bi wá léèrè, tó bá jẹ́ wo wá ni ọgbọ́n wo ló dá sí i? kí ló ṣe o? ṣé ìrírí owó ńlá bàtàbàtà báwọn, ṣé owó tẹ́rì ni àbí owó ló yọ̀ǹda rẹ̀ fún ilé ọlọ́pàá? ìbéèrè mi rèé o.